Bàbá wa ọkọ mi olówó orí sílẹ̀kùn ńlá àkàndé mi àtàtà Ọọni adájọ́ owó rẹ̀ mú mo ní ká. láti nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí ni ìròyìn kan ti gba ìgboro kan o wípé Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì ti gbéyàwó tuntun o. Ohun tó gba orí ẹ̀rọ ayélujára kan báyìí ni pé gbajúmọ̀ oníṣòwò ńlá kan ní àrólé Odùduwà fẹ́ gbé níyàwó. Orúkọ obìnrin náà sì ni Mariam Anako. Ọmọ Ìbìrà nípìnlẹ̀ Kogi ni wọ́n pe Mariam Anako yìí. Ọ̀gá àgbà sí ní iléeṣẹ́ Nest Oil. Lára ohun tí àwọn èèyàn sọ nípa obìnrin náà ni wípé olùrànlọ́wọ́ ni ó ń ṣe pẹ̀lú àrólé Odùduwà àti pé ìyà tí wọ́n yọkọ síra wọn yìí kò ṣàṣokùnfà wọléwọ̀de tó fẹ́ dùn à ń gbéra ẹni sílé báyìí. Bó tilẹ̀ jẹ́ pé àrólé Odùduwà kò tí ì sọ nǹkan báyìí nípa ohun tí àwọn èèyàn ń gbé kiri wípé ó ti ṣetán láti gbé obìnrin míì níyàwó. Síbẹ̀ lórí ìkànnì Instagram níbi tí wọ́n kọ́ gbé ìròyìn sí ni wọ́n sọ pé láàfin àrólé gan ni ẹnìkan ti fẹ́ràn àtìgíṣẹ́ ọ̀hún ìyẹn láìkì, èyí tó tàka sí pé ìròyìn náà kì í ṣe ohun èlèlé. Lóòótọ́ ètò ń lọ lọ́wọ́ tí ìyàwó ọ̀sìngín yóò sì ṣe bẹ́ẹ̀ wọlé àrólé Odùduwà. Tẹ́ ò bá gbàgbé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ kan báyìí ìyẹn ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2021 ni olórí sílẹ̀kùnọ́lá Naomi Ògúnwùsì fi ààfin àrólé Odùduwà sílẹ̀. Ó ní ìgbéyàwó ọdún 3 tó ní èso kan ìyẹn ọkùnrin làǹtìlanti ti sú òun kò fẹ́ máa jẹ́ olórí láàfin ọba Ilé-Ifẹ̀ mọ́. Ṣíṣáájú àsìkò yìí ni kábíyèsí ti ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin kan rí èyí tí wọ́n pe orúkọ ẹ̀ ní Ọmọlára Ọlátúbọ̀sún. Òun náà ni ó bí àkọ́bí ẹ̀ lóbìnrin fún ìyẹn lọ́pọ̀ ọdún sẹ́yìn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn obìnrin kan tí kọ́kọ́ ṣaya lọ́ọ̀dẹ̀ àrólé Odùduwà. Lára wọn náà ni Adébùkọ́lá Bòńbàtá. Òun gan ni ìyàwó ọ̀sìngín àkọ́kọ́ tí àrólé Odùduwà fẹ́ ní Ṣùlọ́kà ṣáájú kí kábíyèsí tó di ọba àlàyé lọ́dún 2015. Ohun tí wọ́n sọ pé ó da ìgbéyàwó ìlú náà ni pé obìnrin náà kò faramọ́ bí olólùfẹ́ yìí ṣe fẹ́ di ọba àlàyé. Wọ́n lẹ́yìn tí kábíyèsí gbadé ni ìgbéyàwó ọ̀hún túká tí Adébùkọ́lá Bòńbàtá sì padà sí òkè òkun ní tiẹ̀ níbi tó ti lọ ń jẹ ayé ẹ̀ jẹ́jẹ́. Ọdún 7 ni wọ́n sọ pé wọ́n fi jọ fẹ́ra wọn gẹ́gẹ́ bí lọ́kọ-láya. Lẹ́yìn tí kábíyèsí dórí àpèrè tán ni ètò ìgbéyàwó mi tún wáyé láàrin òun àti Zainabu Títí ọba náà. Arẹwà ńlá ni obìnrin yìí o, ọmọ ọlá sì ni pẹ̀lú. Ìlú Benin ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ lọ. Níbẹ̀ náà ló ti lọ mú ìyàwó tuntun ìyẹn lọ́dún 2016. Ṣùgbọ́n àjọṣepọ̀ wọn gẹ́gẹ́ bí lọ́kọ-láya kò pẹ́ rárá o. Kódà kò lọ títí. Nígbà tó máa di ọdún 2017 níṣe ni olórí Zainabu ọba náà mú ìwé ìkọra ẹni sílẹ̀ wá. Ó lóun kò fẹ́ ṣolórí láàfin àrólé mọ́ o, kí wọ́n jẹ́ kí òun máa bá tòun lọ. Lẹ́yìn náà ni olórí Wolii Mọ́rẹ́nikẹ́ Naomi Olúwaṣèyí wọlé wẹ́rẹ́ káàkiri ilẹ̀ Yorùbá àti gbogbo àgbáyé pátá ni wọ́n ti bá ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì yọ wípé adúpẹ́ tí arẹwà ńlá tún ṣẹ́yọ láàfin gẹ́gẹ́ bí olórí tuntun. Bí ìgbéyàwó lọ́kọ-láya ṣe bẹ̀rẹ̀ nìyẹn o, ìyẹn lọ́dún 2018 tí Ọlọ́run sì fún wọn ní ọmọkùnrin kan làǹtìlanti lọ́dún 2020. Ṣùgbọ́n nínú àsọtẹ́lẹ̀ wòlíì kan Ọlágòróyè Fálẹ̀mú ló ti sọ pé obìnrin arẹwà yìí kò lè lò ju ọdún 4 péré lọ láàfin ọba Ògúnwùsì tí òun náà yóò fi bá tiẹ̀ lọ. Nígbà tó sì di ọdún 2021 lóòótọ́ ìyẹn ọdún kẹta tí wọ́n ti gbéra wọn papọ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí lọ́kọ-láya ni Wolii Mọ́rẹ́nikẹ́jì Naomi Olúwaṣèyí kígbàjarè síta tó ní yóò dára kí òun bọ́ nínú ìgbéyàwó tí òun ti ara wọn bọ̀ yìí kí òun sì máa jẹ́ ìyá ọmọ òun jẹ́jẹ́ bí eré bí àwàdà làwọn èèyàn pé o. Ṣùgbọ́n ọ̀rọ̀ ń padà rí bẹ́ẹ̀ tí kálukú sì bá tiẹ̀ lọ. Ní báyìí ìròyìn ìdùnnú tó gba ìgboro kan báyìí ni pé ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì ti fẹ́ gbéyàwó tuntun o. Mariam Anako sì ni orúkọ obìnrin ọ̀hún jẹ́. Ogun mẹ́rin ló ń jà ọ̀dẹ ọ̀fìfẹ́ lórí ìyàwó. Ẹyọ kan la kọ́ gbé jáde pé ìyàwó ọ̀rọ̀ ẹ̀. Ìkejì la máa gbé jáde àtúntò méjì. Lọ́wọ́ ẹ̀ náà fi ń sáà. Tó bá jẹ́ tẹ́lẹ̀ a máa ń gbé jáde. Ogun tó ń jà lọ sí ogun ìdílé tó bá wá àwọn ìdílé ọ̀fẹ́ fún àwọn ará ilé ẹ̀. Wọn ò fẹ́ kí ìyàwó kó dúró lẹ́dọ̀ náà fífẹ́. Adẹ̀sọ́ lọ́jà á ní bí ọ̀nà fífẹ́ tó bá fẹ́ kí ìyàwó dúró lẹ́dọ̀ kó fẹ́ ìyàwó méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Ètò ò bá fẹ́ ìyàwó kan ò ní dúró lé ẹ̀. Bẹ́ẹ̀ kan tó lè fi ṣẹ́gun nìyẹn. Aṣọ. Tí ó ti
tí ò bá fẹ́yàwó méjì tó ti ń sìn bó tún fẹ́yàwó mi tó tún fẹ́ wọlé táwa ń rí yìí bó tún fẹ́ wọlé àtúbọ̀ lọ́wọ́ ẹ̀ tó ti ń sìn nígbà tí wọ́n máa bí ọmọ tó máa bí yìí aṣọ ń gbà yẹn gbogbo bọ́n ṣe bí ọmọ yẹn aṣọ fún ọ̀nà ọ̀sẹ̀ pé gbogbo àwọn tó ń bá sùn níta wọ́n ti ń lóyún fún kí náà ní tó ní lóyún fún pé ṣùgbọ́n oyún yẹn máa ń jábọ́ ni pé ọlọ́run ti gbọ́ àdúrà ẹ̀ tó ń gbà pé oyún ò ní jábọ́ mọ́ pé ọmọkùnrin ló ṣe kíni ló ṣíwájú ló ń sunkún láàfin ẹ̀ aṣọ ń gbà yẹn gbogbo bó ṣe fẹ́ bímọ gbà tó fẹ́ fẹ́yàwó gbọ́ ẹ̀ lọ́lọ́run sọ fún ọ tá a dán sọ síta tó ti gbogbo àwọn tó ń parọ́ pé wọ́n ti fẹ́ kò tí ìyàwó kankan ti wọlé gbogbo àwọn tó ń parọ́ dédé Àkúrẹ́ tán lọ ń parọ́ pé àwọn parí ìjà owó àti mílíkì àti tíì tí Naomi fún òun ló ṣiṣẹ́ tí Naomi tó fún ló ṣiṣẹ́ àwọn òjíṣẹ́ náà tó dẹ̀ ń gbọ́ information tó ń sọ pé ọ̀nà ìfẹ́ pé ó ti parí ìjà pẹ̀lú ìyàwó ẹ̀ pé 2022 lélẹ̀ ẹ̀ máa scatter ẹ̀rọ náà ń pa ó ti lọ ti finally kò sẹ́ni tó parí ìjà ó ti parí iṣẹ́ tiẹ̀ ìyàwó mi ló ń bọ̀ orin tó ń kọ láàfin lélẹ̀ sí pé kí lẹ̀ ń ṣe tẹ́ ẹ fi pọ̀ báyìí ìyàwó là ń gbé o ilẹ̀kẹ̀ so ilẹ̀kẹ̀ so jìjì ìyàwó là ń gbé owó tán